You're welcome, sir. You're welcome, everybody. So I want to say good afternoon to every one of us. And then all thanks to Almighty God for bringing us here sound and safely. And I pray our coming here will not be in vain. So we're about starting the program. The main reason why we are here. So we are here today because of Dr. Tunde Ajayi. So today happens to be an exhibition day, which we all love to witness. So before we start, I would like us to have an opening prayer whereby we commit everything to the hands of the Lord. So you agree with me while I call on our daddy, our father, our mentor, Professor Makinde, as daddy give us opening prayer. Amen. So now I would like to recognize the presence of our mentor, our daddy, in person of Professor Makinde from the Department of Fine and Applied Arts, Obafemi Awolowo University. Please, a round of applause. You are welcome, sir. You are welcome, sir. Then also I would like to recognize the presence of the host. I call the person the host. So it's the reason why we are here, is the one calling us here to give us, to dish out from his knowledge in order for us to learn one or two things. So I would like to recognize the presence of Dr. Tunde Ajayi, the exhibitor. So also I would like to recognize as well in our midst in person of Iya Osun Titilayo. Iya Osun Titilayo, you are welcome again. Kò sí bí orí ṣe máa mì tí ọ̀run ò ní wà pẹ̀lú ẹ̀. So our exhibitor in person of Dr. Tunde Ajayi will not be alone without the support of a loving wife, without the support of the backbone of everything. Wọ́n ní pé tí inú ọkọ bá ń dùn, ẹ bèrè lọ́wọ́ ìyàwó ẹ̀. So I would like to recognize the presence of our mommy as well in person of Mrs. B.T. Ajayi. You are welcome. You are welcome. Help me celebrate mommy more. Help me celebrate mommy more. You are welcome. If I said I should be calling our name one after the other, in order for us not to take much of our time. So I want to say I'm recognizing every one of us here present here today. So we have more to celebrate. So the reason why we are here today is for the opening of the exhibition titled Back to the Roots. Back to the Roots. So the guest artist will start. I don't know where you would like to start from to tell us the generally, all right, before you go to spend. Anyhow, no, like anytime don't learn something. Everybody like power can see more people, my youth can between 35 and 45. Lóbìnrin sì ti jẹ́ pé wọ́n à ṣe irun mọ́. Ṣé àpapọ̀lọpọ̀ obìnrin tí wọ́n tún wá ń padà lọ gé irun? Bẹ́ẹ̀ni. Because wọ́n ti rí problem pẹ̀lú modern exactly. Owó. Níìsì fún mi, that's my own daughter. Ó ti lọ gé irun ẹ̀ sí. Only because táwọn bá fẹ́ di irun. Bẹ́ẹ̀ni ó ti wọ́n UK owó tí wọ́n á fi di irun. So ibi gan ti wọ́n. So wọ́n ti pa láti lọ gé irun. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wọ́n rẹ̀ tó bá bì í àti ló kọ̀ wọ́n á ṣe táwọn fúnra wọn ò dẹ̀ ti sùn. Bọ̀ fún àwọn tó bá jẹ́ pé ó ní ìfẹ́ sí nǹkan tá à ń sọ yìí, ó dẹ̀ kí ibi tọkàntọkàn bá a lọ. Gbogbo wa náà táwa ń bí mo lérò pé Yorùbá ni wá. Ní kọ̀ọ̀kan torí community kọ̀ọ̀kan náà láti wá á dàbí iṣẹ́ ọ̀wọ́ àdúgbò kọ̀ọ̀kan kí ẹ̀. Òótọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ, gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti papòdà tí wọn ò sí mọ́ àwọn ìyá wọ̀nyẹn. Ṣùgbọ́n a sì ní àwọn kọ̀ọ̀kan láwọn ìlú tí ò tóbi lọ títí. Ìlú tó tóbi gan wá wà wọ́n lè má mọ̀ wọn ni. For instance, ọmọ Àkúrẹ́ lèmi, ọmọ Àkúrẹ́ ni ìyàwó mi, Àkúrẹ́ là ń gbé, but Èkìtì la ti ń ṣiṣẹ́, Ìkẹrẹ́ Èkìtì.
ẹni bá mọ Azeez á mọ̀ pé wọ́n close síra wọn ní Àgbé Èkìtì yẹn dáadáa Ìkẹrẹ́ kó tó di ká lọ sí 2008 kan láti wà lákùrẹ́ tá a ti ń lọ everyday síbẹ̀ bọ̀ lẹ́kìtì yẹn láì nǹkan tí mo sọ lọ́rọ̀ tí wọ́n lẹ́ẹ̀kan gbà tá a ṣe Èkìtì làwọn ọmọdé àgbà sí ń gbà yẹn ó máa dirun yẹn ẹ jẹ́ kí n kúrò lórí yẹn àwọn kan sì wà ní ìlú yẹn tí wọ́n sì ń dirun àlèkùn wọn lọ́dọ̀ ọlọ́ títí bọ̀ wọn ò lè darúgbó náà ìfẹ́ yẹn ló má tà bá a ṣe máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ prof ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní wọ́n láwọn kan ò ríṣẹ́ ṣebí èèyàn kan lẹ ló director ló bu kínní 1000 big money there torí pé àwọn yẹn value ẹ̀ wọ́n ṣe ẹni àmọ́ pé àsanwó yẹn but àwa náà iṣẹ́ gbogbo wa láti sọ fún káàrí orientate àmọ́ wa wọ̀nyẹn à ń sọ̀rọ̀ oúnjẹ lẹ́ẹ̀kan ọmọ àgbẹ̀lẹ̀ mi bàbá mi ti kú tipẹ́ sálámù ńgbà yẹn tá bá ti ń lọ àyẹn tá bá mọ nǹkan tó ń pè lọ́gẹ̀dẹ̀ plantain ṣé ẹ̀mú ìtàn tá ń gbòòrò ń sìn tán bá fẹ́ ra bọ̀ọ̀lù no honestly in those days òun làwa máa ń jẹ wọ́n rí wa bí akúṣẹ̀ ńgbà yẹn ọ̀gẹ̀dẹ̀ lẹ́ ń jẹ kàn pé kinní kan ní lábú táǹkì kókò lẹ́ ń jẹ àwa náà ríra wa bẹ́ni tí ìyá ń jẹ à ń sọmọ olówó àlè jẹ rá in fact ìyàwó bàbá mi kékeré ńgbà yẹn ló máa ń tẹ̀lé wa lọ fún ọjọ́ tó ń ṣe rice tí oṣù ọjọ́ ọdún la máa ń jẹ rice bàbá mi bu ó lo olè kí lo èdè Àkúrẹ́ olè olówọ́wọ́ wọ́n pe wọ́wọ́ ní Yorùbá wọ́wọ́ olówọ́wọ́ láti tó ń jẹ ìjẹkújẹ bíi sweet bíi gúdígúdí àwọn kan tó ń pè ní wọ́wọ́ ni so bàbá mi wá equate rice pẹ̀lú wọ́wọ́ pẹ̀lú ìjẹkújẹ pé kò jẹ ìbílẹ̀ gangan táwa ń jẹ wọ̀nyẹn sẹ́mọ̀ àwọn bàbá yẹn wọ́n á mu ẹmu ńgbà yẹn ẹ̀fọ́ wọ́n á ja ẹran wọ́n á panugbó wọ́n á jẹ bọ̀ àwa sì ríra wọn ńgbà bẹ́ẹ̀ tí ìyá ń jẹ tẹ̀tẹ̀ rọ̀rọ̀wọ́ gbogbo wọn dárúkọ ẹ̀ gbogbo ilá gbogbo kókò gbogbo ẹ̀ lọ́n sọ health benefit tó wà nù ẹ̀ àìná ìgbà tí ọ̀rọ̀ rẹ̀ gan wá ń yé mi wá wò ó pé no wonder àwọn bàbá wọ̀nyẹn ṣàpọ̀ máa ń dàgbà gan kan tó kú ìyá wọ̀nyẹn mà àṣẹ nǹkan tó ń ràn wọ́n lọ́wọ́ nìyẹn bọ̀ àwa ń sìn indomie spaghetti gbogbo. Okay, I'm sorry if going back to the root. Do you think you can really go back to the root? Ṣé ẹ rò pé a lè really padà sí root? Tá bá wo ti ọ̀làjú àti bí gbogbo ẹ̀ ṣe rí. Ní okay, nínú gbogbo wa bíbá ìtawà bíbá ìṣe, ta ló ń wọ àdìrẹ mọ́? Nígbà táwa kéré ń bá yẹn tí ẹ̀yin ṣe wà àdìrẹ. I don't know about you. Kò pọ̀ bó ṣe wà ń gbà yẹn kò sí nǹkan tó ń jẹ́ jíìn gbà yẹn tó gbogbo ẹ̀ làwọn ọ̀sìn nísìnyí báyìí ta ló ṣì ní ọlọ́ọ̀lọ́ tẹ̀lé tẹ̀yìn ní brother ọ̀sẹ̀ tó ní lórí gbogbo kìíní à ń sọ nípa ọ̀làjú àwọn nǹkan tí ọ̀làjú ti mú kó rọrùn púpọ̀ gbogbo ìgbà tí a lè sọ pé culture rinlẹ̀ gan kò tí ì sáwọn mọ́tò náà wà yìí àwọn bàbá wa àwọn tó jẹ́ àgbàlagbà ń bà yẹn èyí tó bá ní kẹ̀kẹ́ ó sì wà òkè kò sí iṣẹ́ tó lajú ní gbogbo bàtà ń sọ yìí tí ò bá fi ń ṣàkópẹ́ ó máa jẹ́ àgbẹ̀ ó máa jẹ́ ọdẹ ó máa jẹ́ goldsmith gbogbo àwọn kìíní ìtabarẹ́ tó ń ṣe àgbẹ̀nsìn tó ń ṣe akọ̀pẹ́ ojú kí la fi ń wò wọ́n èèyàn mélòó ni ó lè wọ àdìrẹ wá sí interview tẹ́yìn máa jẹ́ manager ẹ máa fún ṣá adẹ̀níkà padà sí kan Tinubu gbogbo àwọn tó wà ní government house gbogbo wọn tábàgùn tó ń wọ̀ tó fẹ́ fi look presentable wọ́n máa ní wọ́n fẹ́ wọ suit let's be official ṣé a lè fojú pa gbogbo ilé rẹ ṣó possible. Because man no dey carry weight o, the way support I appreciate o, una own no go spoil by his grace o.